Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí. Ẹ̀yin tẹ́ ti bá mi subscribe, thank you so much. Ẹ̀yin tẹ́ ti bá mi subscribe, I need long way to go. Ẹ bá mi subscribe, thank you. Ọ̀rọ̀ lórí black seed pọ̀ ó pọ̀ èmi personally àti àwọn group mi à ń ṣe research and research yẹn dẹ̀ ń tẹ̀síwájú. Lórí research yẹn, lórí bá a ṣe ń wádìí black seed ní internally ṣóyé yín, àwa discover nǹkan kan recently. Ẹni yìí one kí n tó lọ, mo ní èèyàn tó bá ní diabetes kó include black seed nínú diet ẹ̀. Màá mọ sọ títí jọjọ́ kú lọ́rọ̀ tí mò ń sọ yìí. Ìwọ tó bá dẹ̀ ní hypertension kò yí ṣe pé ó take care, ó cure ẹ̀ ni ìyẹn. Then again, ibi tí a ti wá ń wà dìde ṣé nǹkan máa sọ pé àwọn kankan mọ̀ ní wound tí wọ́n bá ti ní diabetes. Nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ni pé ìwọ tó bá ní wound, make sure pé o wá the right black seeds. Tó bá lè turn ẹ̀ sí powder, make sure pé òun tight ẹ̀, má jẹ́ kó rí hair, máa bù sórí wound yẹn. No, don't doubt it. Ìwọ gan tó ní diabetes, tó bá jẹ́ pé o jẹ́ èèyàn tó jẹ́ pé o ní wound yìí o sábà lọ yàtọ̀ sí èmi ò sọ bóyá nǹkan bíi spiritual attack o. Even if it's spiritual attack, black seeds powder bù sórí ẹ̀. Àwọn míì wà tó jẹ́ pé egbò ara wọn yìí sábà tó bá ti ní egbò bá ara wọn fat ni kò yí sábà lọ. Mú black seed yẹn máa fi sí títí tó fi máa gbẹ. Ó máa gbẹ ni. Ó máa ṣe kí ni? Ó máa gbẹ ni. Èèyàn kan recently ó ní àrùn diabetes yìí, bẹ́ẹ̀ ló ṣe mistake ní kíní kan bá gé unexpectedly. Ó ní báwo ló ń ṣe ṣe nìyẹn kan bá ní kí ló ń ṣẹlẹ̀. Wọ́n bá mú black seed wọ́n bá dà sẹ́nu, wọ́n bá mú jáde, wọ́n bá fi lẹ́ńbẹ̀, wọ́n ní láti sọ pé tó bá délé kó tún ṣe bẹ́ẹ̀. So èmi mo tọpinpin rẹ̀, mo ní kí ni end of the story ni pé kí ni yẹn dry. Àní ẹ dúpẹ́ fún àwọn tó fún wa ní opportunity social media. Àwọn knowledge kan ò bá ti kú, wọ́n kú bẹ́ẹ̀. Àwọn tó ní knowledge wọ́n dẹ̀ kú, and knowledge ni tí yóò bá share rẹ̀ nonsense ni. Ẹ jẹ́ ká dúpẹ́ láwọn tó fún wa ní opportunity. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn USA, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn YouTube, gbogbo àwọn tó dá gbogbo social media kalẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n fi fún wa náà ní opportunity. Gbogbo kíní ò bá ti kú sí wa níkùn. Tó bá ti kú sí wa níkùn, alhamdulillahi rabbil alamin. So ìwọ tó bá wò mí bẹ́ẹ̀, tó bá ní wound tó yẹ pé wound ẹ̀ ó mọ́ difficult láti san, lo black seed powder lé lórí. Tó bá dẹ̀ ní infections tó ti lo gbóògùn tí ò lọ, mu black seed powder. Ṣóyé yín bẹ́ẹ̀ yẹn. Ìwọ tó bá dẹ̀ wá ní wound mi tó fi pé àbí bí ti black seed ṣe wá jẹ́, ẹ má máa lo anything bí oil láti kill egbò yẹn. Ẹ máa lo something dry. Mi fẹ́ máa porúkọ àwọn oògùn bí báyìí. But that black seed powder is just okay. Àwọn kan máa sọ pé bóyá ampicillin èyí tó dàbí yellow and tó ní bí red àwọn black colour like this, àwọn míì máa tú sí egbò. Ṣóyé yín. So ẹ̀yin tẹ́ bá ti ní diabetes so difficult, ẹ má máa lo anything oil, ẹ lo something dry. So benefit black seed ó sì pọ̀, ó sì ń tẹ̀síwájú. Mo máa ń sábà sọ bó ṣe wà yẹn black seed. Gbogbo pé libido is still a libido, but the thing kíní nǹkan tó ṣẹlẹ̀ ni pé o need láti get the right one, because àwọn míì oríṣiríṣi nǹkan ni wọ́n pè ní black seed which is not.
kò kí n ṣe gbogbo seed tó wá ní black ó ní black seed, ó ní one particular one. Do you understand? So product mi on point by 2 black seed therapy. So kò séèyàn tó lè lò, kò séèyàn tó lè lò on point by 2 black seed therapy, kò séèyàn tó lè lò. So ìwọ tó bá di pé bóyá o ní problem nǹkan ọmọkùnrin, nǹkan ọmọ ò ṣe déédé, ìwọ àti ìyàwó rẹ ò ṣe déédé lórí bed pẹ̀lú ìyàwó rẹ, ó wọ́ ni, ó kéré ní láti kékeré, bẹ́ẹ̀ kékeré yẹn mo ní láti understand. Tó bá jẹ́ pé bàbá rẹ àti àwọn àbúrò àtàwọn ọmọ rẹ ó kéré, nǹkan táwa lè ṣe ni a kàn lè help ẹ díẹ̀, a lè fún ẹ ní extra large tẹ́ ń bèrè yẹn rárá, a lè fún ẹ. Tí nǹkan ọmọkùnrin bá sọ pé bóyá ó kéré due to sickness, due to medication àbí stress, bóyá ó tóbi tẹ́lẹ̀ ó wá di pé wá kéré, òun mo ní kó o pè mí on point by 2 fún black seed therapy. Ṣó yẹ? So owó lẹ máa san o, màá kọ nọ́mbà mi o, that is it. But meanwhile on your own include black seed, o lè rí black seed, make sure it's the right one. So ẹ má gbàgbé iléeṣẹ́ Araouf Travels and Tours tó máa jọ kó wa lọ Mecca Medina, tó máa kó wa lọ Umrah àti so many places. So màá kọ nọ́mbà tèmi sí òkè, ẹ má ṣe mistake, nọ́mbà Araouf Travels and Tours màá kọ sí ìsàlẹ̀. So this is on point by 2 using my words for others. Bye for now.